Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé wòyí o. A kú bójú ọjọ́ ṣe ra kú bó ṣe ń lọ. Ẹ kú ìtẹ́tí gbọ́ wa. Kí ni ọ̀rọ̀ tí à ń sọ lẹ́ẹ̀kan pé kábíyèsí ó bínú tán gidi gan, tó fi kó gbogbo wọn pátápátá àti ẹni tó ṣẹ̀ o, àti ẹni tó kù díẹ̀ káàtó fún nínú ààfin náà àwọn ìyàwó olórí túláàsì yẹn. Wọ́n ní tẹ́tí ẹ lérò pé bóyá kó tí ẹ lè ṣe nǹkan kan. Tó ti ẹ̀ sọ, àṣé yẹn ara ń ta ẹ̀yẹn ìyá ìbejì àtọwọ́dá tó sá káàkiri tán ti ṣe èrú tán gbé ọmọ ọlọ́mọ wá fún kábíyèsí. Tí kábíyèsí ò tiẹ̀ fẹ́ tiẹ̀ gbọ́, tí ẹ fẹ́ rí mí wọn látọ̀ torí wọ́n tiẹ̀ ti kọjá ààyè wọn gan. Wọ́n ní ìyẹn tóbi. Láti ṣẹ̀ gbọ́ yẹn pé ó tiẹ̀ tún ti tóbi yẹn tó jẹ́ pé ọmọ rírìn ni wọ́n ròyìn. Èmi ò mọ̀ nǹkan tí wọ́n ṣá, kábíyèsí ti ṣe tán tó ti dissolve wọn ṣá, ó ti ṣe tán. Wọ́n ní nǹkan tó túbọ̀ bí kábíyèsí nínú kó pọ̀ rẹpẹtẹ mélòó la fẹ́ kà. La bá tún gbọ́ pé ṣe wọ́n tún wá rí sí ti tóbi again. Ó ní nínú last week yẹn ni tóbi. Wọ́n ka iṣẹ́ wọn ní kọ̀ọ̀kan ni o. Wọ́n ní ṣe ni tóbi. Ní ìwọ̀n ìgbà tí Naomi dé sáàfin ni o. Wọ́n ní ṣe ni tóbi. Pé kábíyèsí wá ṣọ́ kábíyèsí pé kábíyèsí ò sí láràǹdì. Wọ́n ní ṣe ló lọ bá Naomi ní chamber kábíyèsí. Tó ní pé ìwọ ni mo wá bá báyìí. Mo fẹ́ kí n kìlọ̀ tó jẹ́ pé tó máa gbọ́ tí ìwọ kedere tó máa bá èmi náà pìtì. Tó wáyé pé ìwọ náà kọ bó ṣe bí àwọn ìbẹta ẹ̀ tí kábíyèsí kọ̀ ó lóun ò fẹ́ òun ò ṣe. Báwo ló ṣe fẹ́ rí lára ẹ̀ kó fi òun ṣírò ara ẹ̀. Wọ́n ní ṣe ni Naomi ò tí ì dá lóhùn. Pé ìwọ ni mo wá bá wí, ìwọ ni mo wá bá. Mo tún béèrè lọ́wọ́ ẹ̀ lẹ́ẹ̀kan sí pé tó wáyé pé ìwọ ni èmi tí kábíyèsí ṣe irú nǹkan báyìí fún tó kọ ọmọ méjì sí ẹ. Ó kọ àwọn ọmọ òun, kó kọ ọmọ ti ẹ náà. Pé báwo ló ṣe fẹ́ rí lára ẹ̀ torí ìwọ ló jẹ́ kí kábíyèsí, ó jẹ́ kó kọbi ara sí wa. Ìwọ ló jẹ́ kí kábíyèsí gbọ́ ọmọ lọ́wọ́ wa. Kábíyèsí dẹ̀ fẹ́ gbọ́ ọmọ lọ́wọ́ tí ẹ pé kì í ṣe bí. Pé òun á fojú ẹ̀ hàn mẹ́wàá. Wọ́n ní Naomi ò dá lóhùn. Naomi kan wọ́n ló wá bá ní parlour ní chamber kábíyèsí. Wọ́n ní Naomi ò dá lóhùn. Bí ó ṣe súnmọ́ Naomi, ó kàn lọ pọn Naomi lọ́rùn ni. Tó pọn Naomi lọ́rùn, tó mú aṣọ ẹ̀wù tí Naomi wọ̀, ó wá lọ mọ́ Naomi lọ́rùn. Wọ́n ní àwọn tó máa ń tẹ̀lé, that is àwọn bodyguard Naomi, wọ́n wà pẹ̀lú ẹ̀. Wọ́n ní bí ìyẹn ṣe ni kí ló dé? Kó fi Naomi lẹ̀ now. Kí ló dé? Ẹni tó ń bá wí tí ò dẹ lóhùn. Kí ló dé? O tún lọ pọn lọ́rùn, lọ ń gún fún aṣọ mọ́ lọ́rùn. Bó ṣe rí Naomi, pé kò yọ ọwọ́ ẹ̀ lọ́rùn Naomi yẹn tóbi. Bí bodyguard yẹn ṣe sáré lọ sọ fún wọ́n ló sáré lọ sọ fún àwọn security pé kó wá pé olórí tóbi ó wá bá Naomi o tó ń pọn lọ́rùn tó ń ṣègbà. Wọ́n ní
Àwọn méjì ṣe sá wá nìyẹn. Ìkan obìnrin, ìkan ọkùnrin. Bí bí tọkùnrin yẹn kàn ṣe já ọwọ́ Tóbi kúrò lọ́rùn Naomi nìyẹn. Pélé nìyẹn pé wọ́n á ṣe ṣègè fún. Wọ́n ní Naomi ò dá lóhùn. Wọ́n ní Naomi, bí lady yẹn, wọ́n ní lady kan èyí tó jẹ́ obìnrin nínú àwọn security yẹn. Pé bó ṣe dìgbájú lu Tóbi lọ́ba nìyẹn, ìyẹn obìnrin. Wọ́n ní ìyẹn náà ó ṣe pọ̀pọ̀pọ̀ báyìí pé ìyẹn left. Ó fún un ní ìfọ̀tí olóyè. Kíákíá ló já ọwọ́ ẹ̀ kúrò lọ́rùn Naomi. Pé ojú Tóbi lọ́ba. Pé before you know it, ojú ẹ̀ ti ga, ó tún fún un ní ìfọ̀tí lẹ́ẹ̀kejì. Ó tún fún un ní ìfọ̀tí lẹ́ẹ̀kẹta. Àwọn méjèèjì bó ṣe ju Naomi lẹ́ni tó wá kan tóun àti security obìnrin yẹn wá fèsì ara wọn. Wọ́n ní ìyẹn fẹ́ nà pa. Pé kí lọmọbìnrin yìí ṣe fún ẹ? Kí ló ṣe fún yín? Pé meanwhile gbogbo àwọn security yẹn náà hate àwọn olórí láàfin pẹ̀lú nǹkan tó ti fojú Naomi rí láàfin yẹn. Ṣé wọ́n kúkú ríran, wọ́n kúkú gbọ́ gbogbo bó ṣe ń lọ. Thank God pé kábíyèsí ò sí nílé. Pé ọpẹ́lọpẹ́ woman security yẹn. Pé kì í ṣe kékeré o, pé ìbá pa wọn yẹn. Orí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bímọ. Kí lóbìnrin ṣe fún un? Ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ tó jẹ́ pé alára tútù. Wọ́n ló sọ̀rọ̀ kò dáhùn, wọ́n ní bodyguard yẹn ló sọ pé Naomi ò lè ṣe nǹkan kan fún un. Pẹ̀lú bó ṣe ń bú Naomi tó ṣe kí n tó kún lọ́rùn. Nítorí ẹ̀ ló ń ṣe ní kó ń sáré wá torí apá àwọn ò lè kà láti lè lajà yẹn. Torí the way tí Tóbi lọ́ba tó fi bẹ̀rẹ̀ wàhálà yẹn. Ọlọ́run ló yọ ó try láti ṣe Naomi léṣe. Ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́. Wọ́n ní bí woman security yẹn ó fojú Mariam, ó fojú Tóbi, ó fi hàn mẹ́wàá ẹ̀ẹ́dọ́gbọ̀n ọjọ́ yẹn. Wọ́n ní bí woman yẹn ṣe wá lé dànù ní Tóbi lọ́ba. Tó bá sunkún lọ sí chamber tiẹ̀ tó padà. Wọ́n ní nígbà tí kábíyèsí dé ní ẹni Tóbi ká sọ fún kábíyèsí. Wọ́n sun, wọ́n ní ṣe ló ń sun bọ́ọ̀ tó ń sun ẹkún gidi gan pé nǹkan tí security nà òun àti security. Kábíyèsí dẹ̀ pé security ni. Kábíyèsí òun mọ̀ pé lẹ́yìn eléyìí o, iṣẹ́ òun lè tán ní ààfin yìí o. Pé because òun ò fẹ́ kí òun lajú òun lẹ̀ ní ààfin kó máa rí nǹkan tí ò dá kó má lè sọ. Kí làwọn ń secure fún? Kó tó wá pé bí kábíyèsí ṣe dé, ó wá bá Naomi ńlẹ̀ẹ́lẹ̀ tí ọmọ yẹn ti restless tó dẹ̀ ṣe pé ẹni tó ṣẹ̀ bímọ àfi kán lọ pa á sílẹ̀. Pé wọ́n máa sọ pé kí ni iṣẹ́ àwọn security, kí làwọn fẹ́ sọ. Pé báwọn ṣe bá Tóbi tó ń pọn olórí Naomi lọ́rùn láìṣe láìrò. Gbogbo bó ṣe ń bá ọmọbìnrin yẹn wí. Naomi ò sọ̀rọ̀. The next thing ṣe ló dẹ̀ kún lọ́rùn tó bẹ̀rẹ̀ sí lóun fẹ́ pa obìnrin yẹn. Wọ́n ní kábíyèsí ní what? Wọ́n ní bodyguard ní bẹ́ẹ̀ ni ìyẹn náà tún rojú. Pẹ̀lú bí Mariam bí Tóbi ṣe ń rojú àbòsí tó parọ́ jọ. Ó rò pé bóyá ìyẹn ni kábíyèsí máa gbọ́. Kán sọ pé security nà ìyàwó ọba. Ta ló ń jẹun tájá ń jù? Ta ló ń jẹ́ ìyàwó ọba? Wọ́n ní bí kábíyèsí wá ń sọ fún security pé ó ṣe gan-an ni. Ó ṣe okó àgbálẹ̀ wọn. Bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn.
Orí yẹn náà mọ̀ pé, orí yẹn wá sọ pé bóun ṣe rí Tóbilọ́ba, pé òun mọ̀ pé kò tí ẹ lè ever, kò lè ever lọ lẹ́gbẹ̀ẹ́ òun tó òun ò ní fìyà jẹ nítorí Naomi pé òun á na tí ẹ̀ta pé àwọn méjèèjì bó ṣe bẹ̀rẹ̀ sí ní, bó tún ṣe rí security ṣe tún bẹ̀rẹ̀ sí ní bú Tóbilọ́ba. Wọ́n ní nǹkan tó bí Tóbi nínú jù ni pé ṣe ni security tó ń bú Tóbilọ́ba níṣojú kábíyèsí. Pé kábíyèsí ní, ó ní Tóbilọ́ba, if care is not taken, pé òun máa tún command security yẹn pé kó tún lùwẹ̀. Ìbóbìnrin sóbìnrin, oh that's right. Wọ́n ní bí Naomi ṣe bẹ̀rẹ̀ sí ní rojọ́ nìyẹn. Ó jẹ́jẹ́ òun lòun wà tó wá bá òun, tó wá ṣe kíni. Ní ọpẹ́lọpẹ́ security, bí kan bá òun dúpẹ́ lọ́wọ́ security. Instead kan fi bá security Tóbi náà bá ń bá. Wọ́n ní Tóbi ó sún ẹ̀sùn ẹ̀jẹ̀ ibi tó kàbùkù dé. Ẹ rí pé Ọlọ́run máa ń fi àwọn áńgẹ́lì ìṣe sábàbí fún èèyàn. Tí ó bá jẹ́ security, woman security, àbí tí ó bá jẹ́ pé bodyguard bọ̀bọ́ lady, tí ó bá jẹ́ bodyguard, ṣé wọ́n máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀? Torí ẹ ló ṣe dá kí èèyàn àti kí kọ́ máa fi èèyàn ti èèyàn. So wọ́n ní bọ́rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn. Tí kábíyèsí ṣe ní wọ́n ní nǹkan tí kábíyèsí fi ro gbogbo ẹ̀ pátápátá pé èwo lè wo. Ó fi ìbínú sọ wípé kí gbogbo àwọn ohun tí ẹ wá fẹ́ kankan nù wọn mọ̀. Kó fẹ́ kankan náà àfihàn kan gbogbo nǹkan palẹ̀ mọ̀ pé tuntun mọ̀ nǹkan tí kábíyèsí fi bẹ̀rẹ̀ sí ní. Ó sọ wípé enough is enough. Kọ́pútò tí wọ́n ní Mary à ń ṣe. Wọ́n ní kábíyèsí ní kò sí remedy, kò sí anybody tó lè bẹ òun tó òun lè gbà. Wọ́n ní tẹ́lẹ̀ báyìí kí kábíyèsí tí wọ́n á ti bá kábíyèsí sọ̀rọ̀ díẹ̀, tí wọ́n á ti rómi ojú díẹ̀ lójú wọn, kábíyèsí á ṣàánú wọn. Wọ́n ní torí ẹ̀ tí wọ́n ṣe ń pẹ́ lẹ́yìn ààfin. Kì í ṣe omi ojú nìkan, ṣé ẹ rí pẹ̀lú gbogbo àwọn nǹkan mìí tó ń lò mọ́ omi ojú fún kábíyèsí, Ọlọ́run ló yá àsìkò ti tó. Lẹ́yìn èèyàn ni. Ẹ ṣeun, torí àwọn ṣe ní kí n tún fi eléyìí tó tó wa létí torí mò ń gbàgbé láti sọ fún wa pé nǹkan tí a tún gbọ́ nìyẹn tí gbogbo nǹkan tó ń bí kábíyèsí nínú nìyẹn. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa bí ṣe ń tẹ́sí torí a gbọ́dọ̀ kí ẹ tún mọ bó tún ṣe ń lọ. Bẹ́ẹ̀ ni, kí ẹ bá mi subscribe, kí ẹ bá mi share, kí ẹ bá mi like, kí ẹ bá mi fi tókù sínú comment section. Ẹ ṣé gan bí ṣe ń tẹ́tí sí wa. Bye.